Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ọ̀nà àrà lọ́lọ́run wá. Gbà ṣiṣẹ́ rẹ̀ láàyè. Àrípasẹ̀ rẹ̀ lórí òkun. Ogun ìbílẹ̀. Ogun ìbílẹ̀ ṣe. Ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀, àwa máa rèdè ní, àwa máa rèdè ní. Ó pa iṣẹ́ ìjìnlẹ̀ mọ́. Ọba àwọn ọba, má bẹ̀rù mọ́ ẹ̀yin mímọ́. Má bẹ̀rù mọ́ ẹ̀yin mímọ́. Ọ̀run tó ṣú bẹ́ẹ̀ ni. Òkun fún àánú yóò rọ̀jò. Ìbùkún sórí wa. Amen. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa gbé yín ga, afọpẹ́ fún yín, àfìyìn fún yín, fún àánú àti ojúrere yín, fún ìpamọ́ àti ààbò yín, fún ìdáǹdè yín, tí yín ní ọlá, tí yín ní ògo, tí yín gbogbo agbára, ọlá ńlá àti ipá jẹ́ ti yín, fún àánú yín tó gbé wa ró lónìí. Ọ̀rẹ́ ní mímọ́ Ísírẹ́lì, gba ọpẹ́ wa. Bàbá, gba ìyìn wa. Nítorí pé ẹ tún fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò ní ìrere Síónì. Nítorí pé àánú wà títí lódodo dájúdájú. Olúwa, gba ìyìn wa. Ẹ̀ṣẹ̀ tó bá wa dúró, ẹ dáríjì wa. Ẹ̀mí mímọ́, à ń lọ nínú ọ̀rọ̀ yín. Olúwa, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ọ̀rọ̀ ìdáǹdè yín, Olúwa, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ọ̀rọ̀ ìmúlọ́kànlé, Olúwa, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ọ̀rọ̀ ìrànlọ́wọ́ yín, Olúwa, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ọ̀rọ̀ ojúrere yín, Olúwa, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ọ̀rọ̀ ọlá yín, Olúwa, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ọ̀rọ̀ tí yóò wọ ọkàn alààyè kan sàn. Ọ̀rọ̀ tí yóò ra ọ̀pọ̀lọpọ̀ ìdílé padà. Ọ̀rọ̀ tí yóò ra iṣẹ́ padà. Ọ̀rọ̀ tí yóò gbé iṣẹ́ ìránṣẹ́ kan dìde. Ọ̀rọ̀ tí yóò ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ tí yóò mú wa padà bọ̀ sípò lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Láti inú ọ̀rọ̀ yẹn sọ wá di alààyè ọkàn. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ojúrere. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ọlá yín. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìbùkún yín. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìdáǹdè yín. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìfọwọ́kàn yín. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ kí ojúrere kó wà pẹ̀lú wa. Ní orúkọ ti Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín lórúkọ Jésù. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé wa, fún ìbùkún rẹ̀ lórí ayé wa, fún ọlá rẹ̀ lórí ayé wa, tó tún fi fún wa ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí alààyè ọkàn láti wá sórí àkọ́tún ètò oníyìnrere Síónì lónìí. Lórúkọ Jésù, Olúwa yóò ra ayé wa padà. Lórúkọ Jésù, Olúwa yóò gbé wa dìde. Lórúkọ Jésù, Olúwa yóò sọ ayé wa di pípé. Ará nínú Olúwa, Ọlọ́run nínú alààyè ńlá, ó tún wá láti fi ọ̀rọ̀ rẹ̀ rà wá padà lónìí. Kókó ọ̀rọ̀ tí ẹ̀mí mímọ́ mú wá fún wa ní ìrọ̀lẹ́ yìí, òun ni a mọ̀ sí òjò ìbùkún. Hallelujah. Showers of blessings. Tí Ọlọ́run bá sọ wípé Ọlọ́run wa yìí jẹ́ Ọlọ́run tó dára, ó jẹ́ Ọlọ́run tó tọ́. Tí a bá pe ènìyàn kan ní ènìyàn pípé, tí a bá pe ènìyàn kan ní ènìyàn mímọ́, tí a bá pe ènìyàn kan ní ènìyàn yíyẹ, ó jẹ́ ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó papọ̀ mọ́ ìṣe rẹ̀ sì papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀. Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ mọ́. Hallelujah. Ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó papọ̀ mọ́ ìṣe rẹ̀, tí ìṣe rẹ̀ tó papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀. Hallelujah. Ọlọ́run tí a sì sọ tí ó bá pinnu pé òun máa rọ òjò ìbùkún sínú ayé ènìyàn lóòtítọ́ àti lódodo ló pinnu pé òun yóò rọ òjò ìbùkún. Lórúkọ Jésù, òjò ìbùkún tí ayé rẹ nílò, lórúkọ Jésù, ẹ̀mí mọ́ rọ̀ sínú ayé rẹ lónìí. Mo ní òjò ìbùkún tí iṣẹ́ rẹ nílò, àdániwáyé rọ̀ sínú ayé rẹ lónìí. Òjò ìbùkún tí ìgbéyàwó rẹ nílò, ẹ̀mí mọ́ rọ̀ òjò ìbùkún sínú ayé rẹ lónìí. Tí òjò ìbùkún bá wọnú ayé ènìyàn, tí òjò ìbùkún, ó tàwọn sọ̀rọ̀ òjò ìbùkún, a ò sọ̀rọ̀ òjò ara, a ò sọ̀rọ̀ òjò ẹ̀mí, là ń sọ̀rọ̀ òjò ìfọwọ́kàn, òjò ìgbédìde, òjò ìmúpadàbọ̀ sípò, òjò ìrànlọ́wọ́, òjò ìdáǹdè, ojúrere, òjò àtòkè wá. Tẹ́kọ̀ tó bá rọ̀ sínú ayé ènìyàn, ó máa ń pa ègún rẹ. Tó bá rọ̀ sínú ayé ènìyàn, ó máa ń pa ìṣètì rẹ. Tó bá ń rọ̀ tó ègún bá ti rìn ní àìmọye ọdún, ọjọ́ tí òjò ìbùkún bá rọ̀ sínú ayé ènìyàn yóò pa ègún rẹ. Àìmọye ọdún tí òjò ìbùkún bá ti rọ̀ sínú ayé, tí òjò ègún bá ti rọ̀ wà nínú ayé ènìyàn, tí òjò ìbùkún bá wà wọnú ayé ènìyàn, yóò mú ìbànújẹ́ kúrò. Lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run alààyè yóò wọnú ayé wa lónìí. Ará nínú Olúwa, ẹ̀mí mímọ́
ó pinnu láti fi òjò ìbùkún ìjọ tí òjò ìbùkún bá wọnú ayé ènìyàn yóò ègún pin, àsọtẹ́lẹ̀ búburú pin, èpè pin, ọ̀rọ̀ òdì pin, gbogbo ọ̀rọ̀ ìbàjẹ́ pin, ẹ̀gàn pin, ìdádúró pin, ìṣubú ara àti ìṣubú ẹ̀mí pin. Ṣùgbọ́n lónìí ẹ̀mí Ọlọ́run tún pinnu pé òun yóò rán òjò ìbùkún tó ayé, òjò ìbùkún yẹn yóò wọnú ayé rẹ̀ lónìí. Ará nínú Olúwa, bí Ọlọ́run fúnra ara rẹ̀ ó pinnu nínú ọkàn rẹ̀, gbọ́kàn tí Ọlọ́run sọ tó ní lọ́kàn fún àwọn ènìyàn rẹ̀ láti inú ìwé Ezekiel chapter 34 from verse 27 to 28. Ẹ kàwé. Igi ìgbẹ́ yóò sì so èso rẹ̀. Ilẹ̀ yóò sì máa mú àsùnkún rẹ̀ wá. Ilẹ̀ yóò mú àsùnkún rẹ̀ wá. Wọ́n ó sì wà ní àlàáfíà. Wọ́n wà ní àlàáfíà. Ní ilẹ̀ wọn. Wọ́n ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí èmi yóò fi ṣe èdìdí àjàgà wọn. Tí èmi yóò sì ti gbà wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n sìn bí ẹrú. Hallelujah. Hallelujah. Ọlọ́run nìyẹn fún àwọn ènìyàn rẹ̀ nínú ìwé Ezekiel wípé òun yóò ṣègbà, òun yóò ṣàwo, òun yẹn ní pé òun máa fi gbogbo ọwọ́ agbára rẹ̀, òun yóò fi mú wọn padà bọ̀ sípò, wípé ní tóun fúnra ara òun bá pinnu nínú ọkàn òun pé òun yóò ṣe bẹ́ẹ̀, òun yóò ṣe kíni, òun yóò ṣe bẹ́ẹ̀. Gbogbo ohun rere tí Ọlọ́run ti pinnu pé òun yóò ṣe nínú ayé rẹ̀ lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ yóò fi àánú ṣe. Àmín. Adániwáyé yóò fi àánú ṣe. Àmín. Ó sọ lẹ́ẹ̀kan pé bí òjò ìbùkún bá wọnú ayé ènìyàn, yóò ègún pin, àsọtẹ́lẹ̀ burúkú pin, ọ̀rọ̀ ìtìjú pin, ọ̀rọ̀ ẹ̀gàn pin, ọ̀rọ̀ ọ̀tá pin, ohun búburú pin, àsọtẹ́lẹ̀ burúkú pin, àìní pin, àìríjẹ pin, àìrímú pin, àìríná pin, àìrílò pin, àsọtẹ́lẹ̀ búburú pin, àìríjẹ àti àìrímú pin, àìbẹ́gbẹ́ pé àti àìgbọ́gbà pé ó pin. Lórúkọ Jésù bó ṣe pé yóò pin bẹ́ẹ̀ nínú ayé rẹ̀. Mo ní lórúkọ Jésù yóò pin bẹ́ẹ̀ nínú ayé rẹ̀. Ará nínú Olúwa, bí ènìyàn bá fẹ́ rí òjò ìbùkún, tó fẹ́ kí òjò ìbùkún ṣiṣẹ́ nínú ayé òun, tó fẹ́ rí òjò ìbùkún ní tòótọ́, a gbọ́dọ̀ wo ìgbé ayé ọkàn rẹ̀ kan, a gbọ́dọ̀ wo ọ̀nà tí Ọlọ́run gbà tọ́ sọ́nà, a gbọ́dọ̀ wo àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò rẹ̀. Ẹ jẹ́ ká wo ìgbé ayé ọkùnrin kan láti ní ìwé Genesis chapter 26 from verse 1 to 4. Ẹ kàwé, kí ló wí? Genesis chapter 26. Èèyàn kan sì mú ní ilẹ̀ náà. Ẹ farabalẹ̀ ká, èèyàn kan sì mú nínú ilẹ̀ náà. Ẹ kàwé sábà. Lẹ́yìn èèyàn tí ó tètè kọ́ mú ní ọjọ́ Ábúráhámù, Ísákì sì tọ̀ Abimeleki ọba àwọn ará Filistia lọ sí Gerari. Olúwa sì farahàn ó sì wí pé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Jókòó ní ilẹ̀ tí èmi ò wí fún ọ. Máa ṣe àtìpó ní ilẹ̀ yìí. Máa ṣe àtìpó ní ilẹ̀ yìí. Èmi ó sì pẹ̀lú rẹ. Èmi ó sì bùkún fún ọ. Nítorí ìwọ àti irú ọmọ rẹ ni èmi ó fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún. Èmi ó sì mú ara tí mo bú fún Ábúráhámù bàbá rẹ̀ ṣẹ. Hallelujah. Hallelujah. Ọ̀rọ̀ ìlérí àṣẹ tí Ọlọ́run pa fún Ísákì ní àbí ẹ̀kọ́. Ẹ kà láti ẹsẹ̀ kínní, kí ló sọ? Láti ẹsẹ̀ kínní. Láti ẹsẹ̀ kínní, ẹ kàwé. Èèyàn kan sì mú ní ilẹ̀ náà. Ìyẹn pé èèyàn kan mú ní ilẹ̀ náà, ní àkókò yẹn èèyàn alágbára kan mú ní ilẹ̀ náà, ṣùgbọ́n Ísákì pinnu. Ẹ kàwé. Lẹ́yìn èèyàn tí ó tètè kọ́ mú ní ọjọ́ Ábúráhámù, Ísákì sì tọ̀ Abimeleki ọba àwọn ará Filistia lọ sí Gerari. Olúwa sì farahàn ó sì wí pé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Jókòó ní ilẹ̀ tí èmi ò mú fún ọ. Máa ṣe àtìpó ní ilẹ̀ yìí. Èmi ó sì pẹ̀lú rẹ. Èmi ó sì bùkún fún ọ. Nítorí ìwọ àti irú ọmọ rẹ. Òtítọ́. Hallelujah. Ẹ̀kọ́ àkọ́kọ́ tí I want to talk about the 4 major things you need to understand when you want the showers of blessings. Hallelujah. Hallelujah. There are 4 major things as a Christian, as an individual, you need to follow. You need to address strictly to. If you want showers of blessings indeed. Hallelujah. Hallelujah. Ohun àkọ́kọ́ tí ohun Ọlọ́run sọ ni pé gbígbọ́ràn sí ìtọ́ni ọ̀run. Hallelujah. Hallelujah. Ohun àkọ́kọ́ nìyẹn. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún Ísákì wípé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Egypt. Hallelujah. Hallelujah. Listen to me very, very well. The reason why you have not experienced the showers of blessings in your life is because you refuse to listen
and adhere strictly to the instruction of God. Hallelujah. Hallelujah. Má ṣe sọ̀kalẹ̀ tó o bá ti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run alààyè lẹ́nu, tó o bá ti tẹ̀lé òfin Ọlọ́run alààyè, tó o bá ti gbọ́ ohùn Olúwa, o máa sọ̀kalẹ̀ ni. Hallelujah. Ìtọ́ ẹ̀lú wọn Ọlọ́run ṣe sọ fún pé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Kò sí ohun tó lè wà ní Íjíbítì, kò sí ohun tó lè máa jẹ ńbẹ̀, kò sí ohun tó lè ní ńbẹ̀, kò sí bí ohun mèremère ṣe lè wà níbẹ̀, kò sí bí ọwọ́ wọn ṣe lè máa tó níbẹ̀, kò sí bó ṣe lè máa gbádùn níbẹ̀. Má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Gbọ́ dáadáa mọ́mí àti dáàdì, bọ̀dá àti sìstà, Olúwa ní kí n sọ fún yín lórí ètò lónìí pé ṣé ẹ̀yin fẹ́ òjò ìbùkún nínú ayé yín? Bẹ́ẹ̀ bá fẹ́ òjò ìbùkún nínú ayé yín, ẹ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu. Inú ìgbéyàwó tẹ́ wà yẹn, ìdí tẹ́ fi ní ìdojúkọ ńbẹ̀ tí òjò ìbùkún ò ṣe rọ̀ sórí ìgbéyàwó yẹn ni pé Ọlọ́run ò ní ẹ lọ síbẹ̀. Hallelujah. Olúwa ò ní kẹ́ ẹ lọ sínú ìgbéyàwó yẹn. Nínú iṣẹ́ yẹn, ìdí tí ẹ fi ń la àwọn nǹkan tẹ̀ ń là kọjá ní àkókò tẹ́ wà yìí, tí ó fi dàbí ẹni pé iṣẹ́ yẹn ò mú èrè wá, kò mú ìdùnnú wá, ẹ kàn ń ṣe làálàá lásán ni. Ọlọ́run ò sọ pé kẹ́ lọ sí ibi iṣẹ́ yẹn. If you did not listen to the word of God, to the instructions of God, you are going down. Hallelujah. Ogun orílẹ̀-èdè wa wà nílẹ̀ lónìí, à ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ nítorí pé àgbọ̀n sọba tó dá wa lẹ́nu, àgbọ̀n sáṣẹ Ọlọ́run, ìfẹ́ ara wa là ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ okòwò, ọ̀pọ̀lọpọ̀ ọjà, ọ̀pọ̀lọpọ̀ ìpè ló ń dá nílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìrànṣẹ́ ló ń dá nílẹ̀ lónìí nítorí pé Ọlọ́run ò sọ pé ká lọ síbi tá a lọ yẹn. Àárín àwọn ọ̀rẹ́ tá a lọ, dípò ká rí ìdálọ́lá, dípò ká rí ìgbéga tá à ń tẹ́bọ̀, Ọlọ́run ò fẹ́ wa láàárín àwọn ọ̀rẹ́ yẹn ni. Hallelujah. Olúwa pàṣẹ fún Ísákì wípé tí o fẹ́ òjò ìbùkún, má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. If you go to Egypt, you are going down. Hallelujah. Brother, school tẹ wà yẹn, reason tẹ ṣe ní carry over. Aunty, school tẹ wà yẹn, reason tẹ ṣe ní carry over ní gbogbo ìgbà. Ìtorí pé Ọlọ́run ò ní kẹ́ lọ síbẹ̀. Wọ́n wá admission. Ẹ̀yin náà rò wípé kẹ́yìn náà tètè ra admission lẹ ṣe lọ síbẹ̀. Hallelujah. Business tẹ ń ṣe yẹn, tẹ ní problem yìí díẹ̀ yẹn, tẹ ń yá owó bí báyìí, tẹ ń yá owó bí, tẹ ń yá owó bí, tẹ ń kówó jọ, tó pé gbèsè lẹ́tọ́ fi ń rán. Ìtorí pé Ọlọ́run ò ní kẹ́ lọ sínú business yẹn, ẹni pé àwọn èèyàn ń dá business yẹn lẹ̀. Ẹ̀yin náà fẹ́ ṣe irú òwò yẹn, ẹ̀yin náà venture into it. Ìtorí ẹ̀ lẹ́ṣẹ̀ ńlá àwọn problem tẹ̀ ńlá kọjá yẹn. Olúwa sọ fún Ísákì wípé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Egypt. Kò ń ṣe gbogbo ilẹ̀ nílẹ̀ rẹ̀. Àwọn èèyàn kan lọ sí London, wọ́n lọ ń ta dúkìá, wọ́n ń ṣe gbogbo ẹ̀mí náà fẹ́ ṣe rárá. Olúwa pàṣẹ fún Ísákì, you need to adhere strictly to the voice of God. Abájọ tí ìwé Deuteronomy orí 22 sọ wípé yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àṣẹ rẹ lọ́wọ́. Ìbùkún ni fún báàgì rẹ, ìbùkún ni fún ilé rẹ, ìbùkún ni fún grandson rẹ, ìbùkún ni fún grandchildren rẹ, ìbùkún ni fún pastor rẹ, àwọn adìyẹ ìbùkún ni fún wọn, àwọn ẹja ìbùkún ni fún wọn, àwọn ẹran ìbùkún ni fún wọn. So tó o bá ti farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àṣẹ rẹ ní ìgbà gbogbo, ibo ni ìbùkún ti fẹ́ wá. And we are talking about showers of blessings here. At a particular time when there is famine in that land, Isaac decided to go down to Egypt, and the Lord said to him, do not go down. If you refuse to listen to my instruction, you are going down. Gbogbo iṣẹ́, gbogbo okòwò, gbogbo ìgbéyàwó, iṣẹ́ ìránṣẹ́, ìpè tí wọ́n ń fojoojúmọ́ sọ̀kalẹ̀ lára àti lẹ́mìí lónìí, nítorí pé a ò gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ni. Bàbá fẹ́ òjò ìbùkún, a gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run lẹ́nu. Hallelujah. Until we listen to the direction, to the instructions of God, we will continue to deny ourselves the supernatural blessings of God. Hallelujah. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Mo ní Ọlọ́run á ràn wá lọ́wọ́. Òjò ìbùkún á wọnú ayé rẹ. Òjò ìbùkún á rọ̀ sórí iṣẹ́ rẹ. Òjò ìbùkún á rọ̀ sórí ìgbéyàwó rẹ. Òjò ìbùkún á wọ̀ sínú ayé rẹ. Bó o bá ti tẹ́tí sáṣẹ Ọlọ́run alààyè gẹ́gẹ́ bí Olúwa ti paláṣẹ nínú ìwé Deuteronomy 28 verse 8 tí Olúwa ti sọ fún Ísákì wípé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Egypt, because kò sí kankan ní Egypt, o kò fẹ́ dáre láàmú lọ́bẹ̀, bó o bá gbìn o ò lè ká. Hallelujah. Orúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́. Mo ní ẹ̀mí mímọ́ yóò ràn wá lọ́wọ́. A gbọ́dọ̀ ní ìkejì ibẹ̀ ni wípé a gbọ́dọ̀ ní ìsopọ̀ pẹ̀lú ọ̀run. Ẹ dá mi ṣí ìwé Genesis ẹni kí ẹ bá mi ṣí chapter 26 yẹn. A gbọ́dọ̀ ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run. Isaac is connected to the God of his fathers. Isaac is connected to the God of his fathers.
So tí wọn náà bá fẹ́ rí òjò ìbùkún o gbọ́dọ̀ ní connection pẹ̀lú Ọlọ́run. Your connection is your collection. Hallelujah. Hallelujah. You can't decide that the person that did not know you, you now say that daddy mo rántí dáadáa nígbà tá a fẹ́ open the corporate account ohun àwọn kérúbù àwa lọ sọ́dọ̀ èèyàn kan ní kẹ́ni ẹ ṣe referee fún wa ẹni ẹ sọ pé I cannot do it for you because I don't know you. Hallelujah. Hallelujah. The person you don't know cannot help you. When you claim you are a child of God, you cannot claim God and God will unclaim you. If God is unclaiming you, you are not a child of God and you don't deserve the showers of blessings. Hallelujah. Hallelujah. O gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àwọn bàbá rẹ̀, o gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú Atóbájayé, o gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, o gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ tó wà nítòsí, o gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú májẹ̀mú tí kìí yẹ̀. Olúwa ò gbọ́dọ̀ wà lórí májẹ̀mú pẹ̀lú ẹ kí wọ́n dẹ̀ ti yẹ májẹ̀mú kó sọ wípé o fẹ́ rí òjò ìbùkún. Hallelujah. Ogunlọ́gọ̀ wa lónìí tá à ń pariwo wípé a fẹ́ rí òjò ìbùkún ní gbogbo ìgbà, ọ̀pọ̀lọpọ̀ wa a ò sí ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run alààyè, a ò sí ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àwọn bàbá wa, but Isaac is in connection with God of his fathers. Hallelujah. Hallelujah. There are at times even when you disconnect yourself, there's a need for you to reconnect yourself again. Yeah. Hallelujah. Hallelujah. Ọmọ nínàkúnà ó ní èmi yóò sì dìde, èmi yóò sì tọ̀ bàbá mi lọ. Ó ní bẹ́ẹ̀ ó tẹ̀sí sọ ní bẹ́ẹ̀ èmi kò yẹ ní ọmọ mọ́, ìwọ tí ẹ yẹ ní ọmọ. There's a need for you to rise up again and go back to God if you have disconnected yourself. Olúwa sọ fún Ísákì wípé gẹ́gẹ́ bí mo ti búra fún Ábúráhámù bàbá rẹ̀. Hallelujah. So Ọlọ́run náà dẹ̀ rí wípé òun fún ara rẹ̀ ó wà nínú ìmájẹ̀mú yẹn sí ọ ìfẹ́ ẹni tó wà nínú májẹ̀mú Ọlọ́run. Encore, hallelujah. Ísákì wà nínú májẹ̀mú Ọlọ́run, ó wà nínú májẹ̀mú Ọlọ́run. There must be connection between you and someone, is either physically or spiritually. When you are not connected, when you cannot be identified with someone, you cannot collect from that person. Ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń rò wípé no òjò ẹ̀ kàn máa dédé rọ̀ ni ẹni tó máa rọ ìjò yẹn ǹjẹ́ ó mọ̀ ọ́ ǹjẹ́ òun ló mọ̀ ṣùgbọ́n ṣé ó mọ̀ ṣé ó dá ọ mọ̀ ṣé o ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ ṣé ọwọ́ agbára rẹ̀ wà nínú ayé rẹ̀ ṣé èdìdì rẹ̀ wà nínú ayé rẹ̀ ṣé ẹ̀jẹ̀ rẹ̀ wà nínú ayé rẹ̀ ṣé májẹ̀mú rẹ̀ wà nínú ayé rẹ̀ kó o tó máa béèrè ìjò ìbùkún lọ́wọ́ rẹ̀. Hallelujah. Bí èèyàn bá lọ lẹ́gbẹ̀ẹ́ títí tó kàn dádì ẹ̀ fún mi lówó wọ́n máa pè lórúkọ kan kí lórúkọ yẹn wọ́n á pè lórúkọ kan kí lórúkọ yẹn wọ́n á pè ní alágbe nítorí pé wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́gbẹ́ ní tán mọ̀ ni àní Ṣẹ́gun báwo ni kí ló ṣe ẹ́ ò tí ì jẹun ni gbà nítorí pé wọ́n ṣe kí ni wọ́n mọ̀ ọ́ ṣùgbọ́n ẹni tí wọ́n ò mọ̀ tó kàn ní tó pé dádì èdè ń pa mi ọ̀gbà bí mo ti mọ̀ ẹ́ rí. You cannot collect from the power from the source you did not respect, from the power from the source that does not recognize you. Hallelujah. Hallelujah. So gbọ́dọ̀ dáa tó bá ti disconnect ààrẹ, tí ìwà ẹ bá ti disconnect ààrẹ, tí ìṣe ẹ bá ti disconnect ààrẹ, tí ọ̀rọ̀ ẹnu ẹ ti disconnect ààrẹ, tí ìgbé ayé ẹ bá ti disconnect ààrẹ, there is a need for you to reconnect to God today so that you can experience the showers of blessings. Hallelujah. Hallelujah. Your connection is your collection. That is number 2. The first one is that do not go down. That is the instructions from God to Isaac. That if you want to experience the showers of blessings, do not go down to Egypt, because that is you as an individual, you need to adhere strictly to the instructions of God. Hallelujah. Hallelujah. And the second one is that you must be connected to the gods of your father. That is the most high God, the omnipotent, the omniscient, the King of kings, the Lord of lords. Hallelujah. 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 Ohun kẹta tá a gbọ́dọ̀ mọ̀ dáadáa tá a bá fẹ́ rí òjò ìbùkún, a gbọ́dọ̀ ní iṣẹ́ lọ́wọ́. Ogunlọ́gọ̀ wa lónìí a ò ní nǹkan kan. A ò ní nǹkan kan tá à ń ṣe. We don't have any tangible thing. We don't have any serious thing. We don't have anything. But we want help. We need help. We need help. Gbọ́ dáadáa jẹ́ kí n sọ dáadáa lónìí. Ọ̀lẹ tí ò níṣẹ́ lọ́wọ́ òdì sáà fún òjò ìbùkún. Gbogbo àwọn iṣẹ́ ìdọ̀tí, iṣẹ́ ìwà búburú, olóṣù àti ń pè ní hookup, olè jíjà ń pè ní yahoo. Gbogbo àwọn iṣẹ́ ìdọ̀tí, àwọn iṣẹ́ ìtìjú tó kúta lónìí. Táwa ń package, táà ń rí package, táà ń fún lórúkọ mi.
tá máa donate owó ńláńlá fún ìjọ Ọlọ́run alààyè táwọn àlùfáà tí wọ́n ti sọ ìpè nù àwọn àlùfáà tí nǹkan tí wọ́n fẹ́ jẹ ò jẹ́ kó dábí tó fẹ́ lọ mọ̀ tí wọ́n àwọn náà gbọ́ wọlé ló tí wọ́n sọ pé God bless you jẹ́ sọ fún ẹ the prayer is not going to work you need to go and find something doing. Hallelujah. Hallelujah. Bọ́ dáadáa gbogbo àwọn tí wọ́n ṣe ohun àwọn kérúbù iṣẹ́ ọdún 6 lónìí. Ọdún àti òyìnbó la ṣe pẹ̀lẹ́ bí dísèlè Ọlọ́run ló ṣe kí ni ló ràn wá lọ́wọ́ díbẹ̀ nítorí pé a ṣe iṣẹ́ ni ìwọ náà ṣiṣẹ́ lónìí. Wá máa ṣiṣẹ́ ta ni gbọ́dọ̀ ṣọlẹ̀ nínú oko. Gbà tí gbogbo ènìyàn kórè jọ, kálukú ní bàbá pàṣẹ fún pé ṣíṣe lónìí. Mọ́mí ìdádì ẹ̀yin náà gbọ́dọ̀ wá nǹkan ṣe. You must find something doing if you want to experience the showers of blessings. Isaac ní nǹkan tó ń ṣe, kí ni iṣẹ́ tó ń ṣe? Iṣẹ́ àgbẹ̀. Ìtú ẹ̀rọ ìṣẹ́ pé tó bá lọ sí ilẹ̀ Íjíbítì ó ní kankan ṣe bẹ́ẹ̀ lóòótọ́ akíkanjú ènìyàn ni ó ń ṣiṣẹ́ ó ń sáré sọ̀tún ó ń sáré sósì ẹ̀tọ́ àìpé ní tọgbọ́n ní iṣẹ́ àgbẹ̀ yóò mọ̀ ṣùgbọ́n tó bá fi lọ sí ilẹ̀ Íjíbítì òfo lórúkọ Jésù gbogbo ẹ̀mí òfo láyé rẹ̀ ó jáde ẹ̀mí òfo nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó jáde ẹ̀mí òfo lórí ìgbéyàwó rẹ̀ ó jáde ẹ̀mí òfo lórí àwọn ọmọ ó jáde ẹ̀mí òfo lórí ìpè rẹ̀ ó jáde ẹ̀mí òfo lórí ìrìn àjò rẹ̀ láyé yìí ó jáde ẹ̀mí òfo lórí ìlàkàkà rẹ̀ lórúkọ Jésù ó jáde so ìdí tí Ọlọ́run ṣe pàṣẹ fún Ísákì nìyẹn pé kó má ṣe lọ sí ilẹ̀ Íjíbítì nítorí pé ó jẹ́ ènìyàn tó ní ìlàkàkà púpọ̀ ìlàkàkà wo lẹ̀ yí ní aago 10 ṣe wà lórí bẹ́ẹ̀dì ẹ máa wá àwọn tẹ́ máa tọrọ owó lọ́wọ́ káàkiri hallelujah hallelujah ẹ máa wá àwọn tẹ́ máa tọrọ owó lọ́wọ́ káàkiri ni ìtorí pé kẹlẹ̀ sọ Ọlọ́run kọ́lẹ̀ ṣe lọ chọ́ọ̀chì ìtorí kẹlẹ̀ wá àwọn tẹ́ máa tọrọ owó lọ́wọ́ wọn ni nítorí pé ìyá ọ̀lẹ hallelujah Ísákì ní nǹkan tó ń ṣe lọ́wọ́ nítorí pé ó sì ní nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn gangan ní òjò òbí pé ẹ ṣe kíni ló ṣe rọ̀ ní ohun yẹn ṣe kọ́ pẹ̀lú rẹ̀ àti wípé nítorí pé ó wà nínú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run àwọn bàbá rẹ̀ màmá bàbá ẹ jẹ́ ká wá nǹkan ṣe o ẹ̀mí Ọlọ́run ní pé kí n sọ fún yín pé ẹ wá nǹkan ṣe nítorí pé tẹ́ ẹ bá fẹ́ rí òjò ìbùkún lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ ọwọ́ agbára Ọlọ́run alààyè yóò fara hàn ní ayé wa ẹ ní láti fúrúgbìn. The only thing in life that you will not pay a price for is salvation because someone has paid it on the cross. Ó ní ẹlẹ́ṣẹ̀ gbà èyí gbọ̀ngbọ̀n gbà èyí òtítọ́ náà gbọ́ gbẹ́kẹ̀lé ní tó kú lórí igi tó mú ìgbàlà wá fún ọ. The only thing in life that you will not pay a price for is salvation. Because someone has paid it on the cross. Hallelujah. Ní ìgbà kan cross yẹn bó ṣe rí yẹn wọ́n kì í rí ta. Wọ́n kì í rí ta. Tó bá rí ta ìbànújẹ́ ńlá ló jẹ́ fún wọn. Pé kí ni ìjáde ṣùgbọ́n ní ọjọ́ tí ènìyàn kọ́ kú lórí rẹ̀ tó pay price lórí rẹ̀ tó tí ikú rẹ̀ lórí rẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ ìgbàlà wá ló wá di nǹkan tá à ń gbé kọ́rùn lónìí lórí nǹkan tá à ń gbé ní chọ́ọ̀chì èèyàn kan pay price lórí igi àgbélébù gbọ́ dáadáa you cannot become anything in life you cannot experience the showers of blessings if you cannot sow tó o bá lè fúrúgbìn hallelujah o gbọ́dọ̀ fúrúgbìn o fẹ́ pay price kéèyàn tó lè di lọ́ọ̀yà a lọ sí school I did law àbí wọn á kọ́ ọ̀lẹ̀ tùbá kéèyàn tó lè di medical doctor I did medicine àbí ẹ̀kọ́ àbí tí ó ṣe ṣe kéèyàn kan má did medicine kó kọ́ dédé káṣọ doctor sọ̀rùn àti tó bá tún ti dẹ́bi ọwọ́ náà ni wọ́n mọ́ lọ́mọ hallelujah àbí kéèyàn kan má did mechanic kó kọ́ dédé lọ kí mọ́tò ní mọ́tò mọ́lẹ̀ kó máa tọwọ́ bọ̀ ṣáàbù kó máa bà mọ́tò yẹn jẹ́ so for you to experience the showers of blessings of God you must sow hallelujah ẹ jẹ́ ká ka verse 12 ẹ jẹ́ ká ka verse 12 ìwé Genesis yẹn verse 12 ẹ jẹ́ ká ka verse 12. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà. Ó sì rí ọrọ̀ ọ̀run mú ní ọdún náà. Ó rí ọrọ̀ ọ̀run mú ní ọdún náà. Olúwa sì bù sí fún. Olúwa sì bù sí fún. Ó fúrúgbìn. Wọ́n tó o bá ti láhùn tí o fẹ́ ṣiṣẹ́ tàbí tí o fẹ́ múlẹ̀ I will always say it when the Bible is talking about 10% of our tithe the Bible is just talking about 10% that for those who can afford it as a good Christian as a mature Christian we should be able to be thinking above 10%.
láyé tá a wà yìí náà mo ti rí àwọn tó ń san 90% 90% ìdá mẹ́wàá mo ti rí àwọn tó ń san 50% ìdá mẹ́wàá mo rí àwọn tó ń san 30% ìdá mẹ́wàá látọdún tó o ti gba oyè nínú ìjọ Ọlọ́run látọdún oyè gbé ẹdẹ ní pẹpẹ látọdún tó o ti wà ń bẹ̀ náà 10% yẹn 10% yẹn náà o tún sọ pé o dẹ̀ sọ ẹ́ sọ pé o fẹ́ rí ìbùkún Ọlọ́run ìwọ yìí náà ni ẹni sọdà mẹ́wàá no alms giving no development fund wọn lè máa ṣe nǹkan níjọ kó lọ́wọ́ sí o wáyé ọmọlàkejì kó sóò síbẹ̀ o tẹ wáyé àwọn àlùfáà kó ṣe nǹkan tó dá síbẹ̀ o dẹ̀ sọ pé fẹ́ rí ìbùkún Ọlọ́run you cannot experience it because Isaac sow in the land ẹ bá mi tún bẹ̀ ẹ̀ka lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ kejìlá. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà. Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà. Ó sì rí ọrọ̀ rún mú ní ọdún náà. Ó sì rí ọrọ̀ rún mú ní ọdún náà. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Olúwa. Olúwa ẹ̀mí àti fúrúgbìn jẹ́ kó wọnú mi wá àdúrà orúkọ Jésù. Orúkọ Jésù Ọlọ́run gbogbo àgbáyé. Adániwáyé ẹ̀mí tí fúrúgbìn jẹ́ kó wọnú mi wá. Àìdínímọ̀ jẹ́ kó wọnú mi wá. Àjíǹde àti ìjẹ́ kó wọnú mi wá. Ẹ̀mí tó fúrúgbìn fún òjò ìbùkún lórúkọ Jésù. Jẹ́ kó wọnú mi wá, adániwáyé jẹ́ kó wọnú mi wá, ẹ̀mí mímọ́ jẹ́ kó wọnú mi wá, àjíǹde àti jẹ́ kó wọnú mi wá, ẹ̀mí tó ń fúrúgbìn lórúkọ Jésù jẹ́ kó wọnú mi wá, tó ń fúrúgbìn fún ìṣeré, tó ń fúrúgbìn fún ìgbéga, tó ń fúrúgbìn fún ìrànlọ́wọ́, Jésù Olúwa wa. Wọ́n sọ̀rọ̀ èèyàn kan wọ́n ní tó bá ní kọ́ ṣe kankan bì kan wọ́n ní kò ń òkè lè ṣe kò kì í ṣe rárá ni kò kì í ṣe rárá ni. Àwọn èèyàn ṣàwọn bàbá wa ní Olúwa kan wá sọ kankan wọ́n ní you don't know that giving is a gift. Wọ́n ní you don't know that giving is a gift. Ọlọ́run jẹ́ kí ẹ̀bùn ìfúnni ẹ̀bùn ìfúrúgbìn sóhun pípa rere jẹ́ kó wọnú ayé mi wá àdúrà. Orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa ẹ̀bùn ìfúrúgbìn sí ipa rere ó yá wọ inú mi lónìí lórúkọ Jésù lórúkọ Jésù wọ inú ayé mi wọnú ìyè ayé mi wọnú ìṣẹ̀dá mi lórúkọ Jésù ẹ̀mí tí fúrúgbìn sóhun rere lórúkọ Jésù ó yá wọ inú ayé mi wá wọnú iṣẹ́ mi wọnú ọ̀nà mi lórúkọ Jésù wọnú ayé mi lórúkọ Jésù ẹ̀mí tí fúrúgbìn fún ìṣeré lórúkọ Jésù ó yá wọ inú mi wọ inú mi o lórúkọ Jésù wọ inú mi kó jẹ́ ìṣẹ̀jáde nínú ayé mi ẹ̀mí mo yá ran sínú mi dárí rẹ̀ sínú ayé mi Olúwa dárí rẹ̀ sínú ayé mi iṣẹ́ mi lórí ọ̀nà mi gbogbo. Olúwa wa ẹ̀mí tó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run lẹ́nu jẹ́ kó wọnú mi wá àdúrà. Ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ ẹ̀mí tí gbọ́ràn sí àṣẹ rẹ lẹ́nu yá lórúkọ Jésù jẹ́ wọ inú mi bó bá ṣe wọnú rẹ̀ kó má ṣe kúrò níbẹ̀. Jésù Olúwa wa. Ìwé Gàlátíà orí 6 láti ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 8 kí ló wí? Ìwé Gàlátíà orí 6 láti ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 8 ẹ kàwé mà. Ìwé Gàlátíà orí 6 láti ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 8 ìwé Gàlátíà orí 6 Olúwa tún sọ àṣírí kan níbẹ̀ tí gbogbo ènìyàn pátápátá tá a gbọ́dọ̀ kíyèsí ìwé tí gbogbo ènìyàn gbọ́dọ̀ kíyèsí. When you are asking for the showers of blessings, don't forget God told Isaac, do not go down to Egypt. That is number 1. You have to listen strictly to the instruction of God and you need to adhere to it strictly. O gbọ́dọ̀ gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run lẹ́nu. Problem tẹ́ ẹ wà yẹn àwọn àdójúkọ tẹ́ ẹ ní ohun tẹ́ ẹ ń là kọjá ẹ ò gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu ni nítorí pé tó wáyé pé Ísákì lọ sí Íjíbítì kò bá ṣiṣẹ́ dànù o gbogbo ẹ̀mí àṣedànù nínú rẹ lórúkọ Jésù kò jáde. Àmín Jésù. Ẹ̀mí àṣedànù tó wọnú ayé rẹ nípa ìgbọ́ràn ẹ̀mí àṣedànù tó wọnú ayé rẹ nípa gidi ẹ̀mí àṣedànù tó wọnú ayé rẹ nípa ìrẹ̀mí adití lórúkọ Jésù kò jáde. Àmín. Ìkejì ni wípé o gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú adániwáyé ìyẹn Ọlọ́run àwọn bàbá rẹ bó o bá ti ní ìṣepọ̀ pẹ̀lú wọn wà á rí pé gbàtà ka ìwé Genesis yẹn Olúwa sọ wípé gẹ́gẹ́ bí ó ti búra fún Ábúráhámù bàbá rẹ hallelujah ọ̀pọ̀lọpọ̀ wa ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ we are just saying that à ń fa hàn wá jẹ́wọ́ Ọlọ́run ọkàn wá sì ṣe kíni ó sì jìnnà sí àsopọ̀ afẹ́ rí ìbùkún lórúkọ Jésù gbogbo ẹ̀mí tó ń ṣáko lọ nínú ayé rẹ tó fi gbogbo ìgbà ṣáko lọ tó mú ayé rẹ tà sí òjò ìbùkún tó mú ayé rẹ tà sí òjò ìrànlọ́wọ́ òjò tó yẹ kó rọ̀ fún ayé rẹ tó yẹ kó lé ègún jáde tó yẹ kó pa ẹ̀gàn rẹ tó yẹ kó pa ìtìjú rẹ tó yẹ kó pa ìṣubú rẹ òjò tó yẹ kó rọ̀ ṣùgbọ́n tí ìwà inú rẹ ń tà sí rẹ ní gbogbo ìgbà lórúkọ Jésù olùgbàlà ó yá ẹ̀mí yẹ kó jáde láyé rẹ ìkẹta abẹ ní gbogbo gbọ́dọ̀ fi ọwọ́ rẹ ṣe kankan má ṣọ̀lẹ nínú àkókò tá a ti wà Nàìjíríà bí ẹ bá ṣọ̀lẹ á mú gàrí lọ́kìlì gàrí tuntun wá wọn lọ́kìlì gàrí tuntun wá ṣe kí ni ó tuntun wọn kí ẹ̀ tó máa ṣọ̀lẹ ní ìtàwá Nàìjíríà yìí. So if you want to experience
the supernatural blessings of God, which is the showers of blessings, you need to work. Hallelujah. Ìkẹta bẹ̀ ni pé o nílò láti fúrúgbìn. Dọ́kọ̀ tí ìwé Gàlátíà orí 6 ẹsẹ̀ 7 sí 8 sọ ẹ́ kàwé. Kí a má ṣe tọ̀ yín jẹ. Kí a má ṣe tọ̀ yín jẹ. A kò lè gan Ọlọ́run. A kò lè gan Ọlọ́run. Nítorí ohun tí ènìyàn bá fúrúgbìn. Ohun tí ènìyàn bá fúrúgbìn. Òun ni yóò sì ká. Òun ni yóò ká. Nítorí ẹni tí ó bá fúrúgbìn sí ipa ti ara rẹ̀. Ẹni tó bá fúrúgbìn sí ipa ti ara rẹ̀. Nípa ti ara ni yóò ká ìdìbàjẹ́. Nípa ti ara ni yóò ká ìdìbàjẹ́. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fúrúgbìn sí ipa ti ẹ̀mí. Ṣùgbọ́n ẹni tó bá fúrúgbìn sí ipa ti ẹ̀mí. Nípa ti ẹ̀mí ni yóò ká ìyà ẹnìpẹ̀kun. Nípa ti ẹ̀mí yóò ká ìyà ẹnìpẹ̀kun. Hallelujah. Hallelujah. So bó o bá jẹ́ pé ibi tó yẹ kó o ti fúrúgbìn, gbogbo ipá rẹ, gbogbo agbára rẹ, òyìnṣọ̀lẹ́ ń bẹ̀, ìmẹ́lẹ́ náà ni wàá jẹ. Ìmẹ́lẹ́ ni wọ́n náà máa jẹ. Bàbá mi ní Olúwa kan máa ń sọ fún mi dáadáa. Wọ́n á ní irú èèyàn tó o bá jẹ́ ló máa sọ ipa irú àwọn olórí tọ́lọ̀ máa darí sí ẹ. Bá jẹ́ pé onímẹ̀lẹ́ èèyàn lọ́nà adarí àwọn olórí onímẹ̀lẹ́ tó yẹ pé wọ́n á lè ṣe ìwọ̀nba wọn yà lọ jókòó. Hallelujah. Hallelujah. Olúwa á ràn wá lọ́wọ́. Àmín. Olúwa á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ̀mí àwọn wòlíì á ràn wá lọ́wọ́. Àmín. Àṣẹ Olúwa gbé wa dìde. Àmín. Àárí àánú gbà. Àmín. A ò ní ṣubú ara. Àmín. A ò ní ṣubú ẹ̀mí. Àmín. Ojú rere Ọlọ́run alààyè yóò gbé wa dìde. Àmín. Bẹ́ẹ̀ bá fẹ́ rí ojú rere Ọlọ́run gbà. Bá fẹ́ rí òjò ìbùkún Ọlọ́run ọ̀gá ògo láti ìsàlẹ̀ ọ̀run wá. Àwọn nǹkan mẹ́rin yẹn ṣe pàtàkì. Ohun tó o bá fúrúgbìn ni wọ́n yóò ká. So you can't plant plantain and you want to harvest okra. It's not possible. Kò possible. So bí ẹ̀mí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ lónìí nípa òjò ìbùkún tá a fẹ́ experience nítorí pé ipò tá a wà nínú ayé lónìí àfi kí Ọlọ́run rọ̀jò ìbùkún sílẹ̀. Ìyàn mú lórílẹ̀‐èdè wa, ìyàn mú nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé, ìyàn mú nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́, ìyàn mú nínú ọ̀pọ̀lọpọ̀ ìpè, ìyàn mú nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ènìyàn wà nínú aṣálẹ̀, ṣùgbọ́n èmi Ọlọ́run pè yín lónìí wípé mọ́mì dádì ẹ nílò òjò ìbùkún. Bẹ́ẹ̀ bá sì fẹ́ rí òjò ìbùkún tòótọ́, a gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún Ísákì wípé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Kò sóhun tó lè wà níbẹ̀. Kò sí nǹkan tó lè máa gbádùn níbẹ̀. Kò sí irú tọ́kì tó lè máa jẹ níbẹ̀. Kò sí irú ìgbádùn tó lè máa gbádùn níbẹ̀. Ìgbádùn yẹpẹrẹ tó máa tó tán ni. Tí bó bá dé lọ síbẹ̀ àti padà kò ní ṣe kí ni. Kò ní rọrùn. Jésù agbára tó ní kó lọ sílẹ̀ ẹ̀sìn kó padà pẹ̀lú tìjú. Agbára yẹn parẹ́ nínú ayé rẹ̀. Olúwa mọ̀ pé bí Ísákì bá lọ ó máa ṣiṣẹ́ akíkanjú ènìyàn ni ṣùgbọ́n ó máa ṣe lásán ni nítorí pé ó tún máa padà pẹ̀lú ìtìjú. Olúwa sọ wípé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. Hallelujah. Ìkejì rẹ̀ pé jẹ́ kí Ọlọ́run dá ọ mọ̀ nínú gbogbo tó bá ṣe jẹ́ kí Ọlọ́run dá ọ mọ̀. Ó sọ pé ó mọ Ọlọ́run. Tí Ọlọ́run bá dá ọ mọ̀ ó fún ní gbogbo iṣẹ́ ìsìn rẹ̀. Ọlọ́run bàbá rẹ̀ gbọ́dọ̀ dá ọ mọ̀ nítorí pé Ọlọ́run dá Ísákì mọ̀. Ísákì sì wà lábẹ́ májẹ̀mú Ọlọ́run àwọn bàbá rẹ̀. Ọlọ́run sì mọ̀ wípé tirẹ̀ ní í ṣe. Òun lóhun yẹn ti tètè kọ sí pé má ṣe lọ. Sit down here. I'm in covenant with your father. You are still under that covenant. You are not out of that covenant. Mo ṣe máa ń sọ fún ogunlọ́gọ̀ ènìyàn ìjọ tó bá pẹ́ tó o ti ń yẹ àdéhùn láàrin èèyàn àti èèyàn tó máa fi dalẹ̀ májẹ̀mú tó wà láàrin ìwà àtọ́lọ́run ò ní mọ̀. Hallelujah. Hallelujah. So stand in that covenant. Wà nínú májẹ̀mú yẹn. Jẹ́ kí Ọlọ́run bàbá rẹ̀ dá ọ mọ̀. Wà nínú àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀. Wà nínú ìfọkàntẹ̀ pẹ̀lú rẹ̀. Wà rí pé wà rí òjò ìbùkún. Ìkẹta ni wípé jẹ́ kí ọwọ́ rẹ̀ kó ṣiṣẹ́. Má sí ọwọ́ rẹ̀ le. Má jẹ́ kí ọwọ́ rẹ̀ ya ọ̀lẹ. Jẹ́ kí àwọn ènìyàn rí. Jẹ́ kí ìbébí sọ̀rọ̀ sọ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó mọ́lẹ̀ níwájú ènìyàn. Kí wọn kí ó lè rí iṣẹ́ yín. Kí wọ́n lè máa sin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Hallelujah. Ìránṣẹ́ Ọlọ́run kan sìkì láìpẹ́ yìí. Wọ́n ṣàìsàn lójú ikú. Wọ́n ní káwọn ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ rẹ̀ dáwó fún. Ní káwọn ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ rẹ̀. Ẹ̀yàn kan wá ní òun ò ní dá bàbá yẹn ṣẹ̀hún ṣùgbọ́n èèyàn kan sọ ọ̀rọ̀ kan ẹni tó máa sọ̀rọ̀ jáde tí wàá fi rí ìrànlọ́wọ́ ẹni tó máa sọ̀rọ̀ tí wàá fi rí ìgbéga ẹni tó máa sọ̀rọ̀ jáde tí òjò ìbùkún máa fi rọ̀ lé ọ lórí lórúkọ Jésù ọ̀run ṣí ní ètè. Bíbélì wípé ìwọ ṣí mi ní ètè ẹnu mi yóò sì máa fi ìyìn rẹ hàn. Alẹ́ ni tó máa sọ̀rọ̀ jáde tí wàá fi rí ìrànlọ́wọ́ gbà ẹni tó nílò láti sọ̀rọ̀ tí wàá fi rí àánú gbà tí wàá fi rí ìgbédìde lórúkọ Jésù Olúwa ṣí létè ó sọ̀rọ̀ agbára jáde ẹni ẹni òun ò ní dáwọ́ sẹ́ẹ̀ ó lóun ò ní dáwọ́ dádì ẹ mọ̀ pé bàbá yóò ṣọlẹ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ wọ́n ọkàn gbogbo wa ara ẹni ẹ̀gbọ́n abalẹ̀ pé kò ń ṣọlẹ̀ òótọ́ ni tí bàbá yẹn bá ní gbogbo nǹkan tó bá ní gbogbo wà ní tí ò dá gbólóhùn pé kì í ṣọlẹ̀ yẹn lásán ó ti arrest gbogbo wa lórúkọ Jésù Olúwa yóò ràn ọ́ lọ́wọ́ àánú Ọlọ́run yóò gbé ọ dìde wàá rí ìṣeré ìkẹta bẹ̀ ni ìkẹ́ni bẹ̀ ni wípé fúrúgbìn
fúrúgbìn lówùúrọ̀, fúrúgbìn lọ́sàn-án, fúrúgbìn ní àṣálẹ́, máa fúrúgbìn ní gbogbo ìgbà. Bàbá mi nínú Olúwa kan kọ́lọ̀ dẹlẹ̀ fún ẹ nílé, wọ́n ní ọba tí ń jẹ tó sì ń san òní Ọlọ́run. Bó o bá fúrúgbìn ìwọ náà yóò rí padà lórúkọ Jésù. Olúwa yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa nínú àánú rẹ ńlá, nínú àkókò bí èyí tí ayé kún fún ìyàn, jẹ́ kí òjò ìbùkún jẹ́ kó rọ̀ sí ayé mi. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù Ọlọ́run gbogbo àgbáyé. Ẹ̀mí àwọn wòlíì nínú àkókò báyìí tí ayé kún fún ìyàn, lórúkọ Jésù Olùgbàlà, jẹ́ kí òjò ìbùkún, òjò àánú, òjò ojú rere, òjò ìgbéga, òjò ìdáǹdè jẹ́ kó rọ̀ sí mi lórí. Ẹ̀mí mímọ́ jẹ́ kó rọ̀ lé mi lórí. Bàbá jẹ́ kó rọ̀ lé mi lórí. Jẹ́ kó rọ̀ lé ìpè mi lórí. Jẹ́ kó rọ̀ lé iṣẹ́ ìránṣẹ́ mi lórí. Jẹ́ kó rọ̀ lé ayé mi lórí. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà lẹ́ẹ̀kan sí. Ẹ̀mí mímọ́, ayé mi ń pòǹgbẹ ògo rẹ, ayé mi ń pòǹgbẹ ìbápàdé rẹ, jẹ́ kí ọwọ́ agbára rẹ kó ìrìn ayé mi. Àdúrà orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run gbogbo àgbáyé. Ẹ̀mí mímọ́, ayé mi ń pòǹgbẹ ògo rẹ, jẹ́ kí ọwọ́ agbára rẹ kó ìrìn ayé mi. Gbogbo ibi tí ayé mi ti nílò òjò ìbùkún rẹ, jẹ́ kí ọwọ́ agbára rẹ kó bá ayé mi pàdé. Jẹ́ kó rọ ayé mi lọ́wọ́. Bàbá jẹ́ kó rọ ayé mi lọ́wọ́. Bàbá jẹ́ kó rọ ayé mi lọ́wọ́. Bàbá jẹ́ kó rọ ayé mi lọ́wọ́. Ẹ̀mí jẹ́ kó rọ ayé mi lọ́wọ́. Jésù Olúwa wa. Òjò ìbùkún yóò ṣe. Ìbàjẹ́ lè rọ̀ lónìí. Ìbàjẹ́ lè rọ̀ lónìí. Bá ti jẹ́wọ́ fọ́lọ́run, wá tá ń pe orúkọ Jésù. Òjò ìbùkún, òjò ìbùkún la fẹ́. Eré àánú sẹ́yìn wá ká, ṣùgbọ́n òjò là ń tọrọ. Hallelujah. Lẹ́ẹ̀kan ṣe ká gbàdúrà. Ọlọ́run gbogbo ibi tí ayé mi ti kún fún aṣálẹ̀, gbogbo ibi tí ayé mi ti kún fún ẹ̀gàn, gbogbo ibi tí ayé mi ti kún fún àìní, gbogbo ibi tí ayé mi ti kún fún ìtìjú, adániwáyé tí ipá mi ò gbé mọ́, tí ohun tí mo mọ̀ ò gbé mọ́, tí ìwé tí mo kà ò gbé mọ́. Torí ní àkókò yẹn ipa Ísákì ti pin, ó fẹ́ sá lọ sí ilẹ̀ Íjíbítì. Olúwa wípé má ṣe lọ, jókòó níyìí, nítorí pé mo wà pẹ̀lú àwọn Ọlọ́run àwọn bàbá rẹ̀. Olúwa gbogbo ibi tí ayé mi ti pin, tó ti sú mi, tí mi nǹkan tí mo lè ṣe mọ́. Ẹ̀mí mímọ́, jẹ́ kí òjò ìbùkún kó sọ̀kalẹ̀. Àdúrà yìí dá orúkọ Jésù, orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, adániwáyé, jẹ́ kí ayé mi, gbogbo ibi tí ipá mi ti pin, tí agbára mi ti pin, tọ́gbọ́n mi ti pin, tí ìmọ̀ mi ti pin, tó òye mi ti pin, tó ti sú mi, tó yá tí ilẹ̀ mi wà ní aṣálẹ̀. Lórúkọ Jésù, jẹ́ kí òjò àánú, jẹ́ kí òjò ìbùkún, jẹ́ kí òjò ojúrere, jẹ́ kí òjò ìdáǹdè jẹ́ kó rọ̀ lé mi lórí, 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 jẹ́ kó rọ̀ lé mi, jẹ́ kó rọ̀ lé ìpè mi lórí, jẹ́ kó rọ̀ lé iṣẹ́ ìránṣẹ́ mi lórí, jẹ́ kó rọ̀ lé ayé mi lórí. Jésù Olúwa wa. Olúwa ka àwọn nǹkan 4 sí 5. Ó sì ti ṣípayà fún wa, ó sì ti ṣípayà rẹ̀ fún wa. Olúwa, ẹ̀bi àná tí mo jẹ tó fi ayé mi sínú ìgbèkùn, fi àánú gbà mí lónìí. Àdúrà yìí dá orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé, ẹ̀bi àná tí mo jẹ, ìwà tí mo jẹ̀bi tó fayé mi sínú ìgbèkùn, tó fayé mi sínú aṣálẹ̀. Ẹ̀bi àná tí mo jẹ, ẹ̀mí mímọ́ fi àánú gbà mí, bàbá fi àánú gbà mí. Olúwa fi àánú gbà mí, Olúwa fi àánú gbà mí lónìí. Fi àánú dáríjì mi lónìí, fi àánú gbà mí lónìí. Ẹ̀mí mímọ́ fi àánú dáríjì mi lónìí, fi àánú gbà mí lónìí. Jésù Olúwa wa. Àmín. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run gbogbo àgbáyé, a gbé yín ga, a ṣe yín lọ́ba, a yìn lógo, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí ètò yìí lónìí. Ẹ̀yin ṣe ìlérí pé yóò rọ òjò ìbùkún sọ̀kalẹ̀. Lórúkọ Jésù, gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́, ẹ gba àyìn wa. Adániwáyé, ẹ gba ọpẹ́ wa. Ẹ̀mí àwọn wòlíì, ẹ gba àyìn wa. Ẹ̀ṣẹ̀ tó bá wa dún, ẹ dáríjì wa. Ọlọ́run, gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. A ò gbọ́ràn sí Ọlọ́run. Ísákì gbọ́ràn sí ẹlẹ́nu, àwọn ò gbọ́ràn. Íjíbítì yẹn la gbà lọ. À ń wá ìrànlọ́wọ́ níbi tí ìrànlọ́wọ́ kò sí. À ń wá ìrànlọ́wọ́ níbi tí ìrànlọ́wọ́ ti sọnù. Adániwáyé, ẹ dáríjì wa. Ọwọ́ wa yọ̀lẹ, a ò lè ṣe kankan. Olúwa, ẹ dáríjì wa. A ò sí nínú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run àwọn bàbá wa. À ń ṣèfẹ́nú wa, à ń dọ́gbọ́n orí ara wa, à ń kakuléètì nítorí ìwé tá a kà, nítorí àwọn ènìyàn tá a mọ̀, nítorí àwọn èèyàn tá a ń bá tò.
a rò pé ipá ènìyàn ló lè ṣe bẹ́ẹ̀ ipá ènìyàn ò tó olùgbàlà olùdáríjì wa aya wọn a ò lè fúrúgbìn bọ́ bá ń sọ̀rọ̀ ohun rere báyìí owó wa máa ń le sí ní kókókókó ẹ̀mí mímọ́ ẹ dáríjì wa bàbá jẹ́ kí òjò rẹ kó sọ̀kalẹ̀ òjò ìbùkún jẹ́ kó rọ̀ sọ̀kalẹ̀ òjò àánú rẹ jẹ́ kó rọ̀ sọ̀kalẹ̀ òjò ojú rere rẹ jẹ́ kó rọ̀ sọ̀kalẹ̀ gbogbo tí ayé wa ti kún fún ẹ̀gàn tí ayé wa ti kún fún ìtìjú tí ayé wa ti kún fún àìní tí ayé wa ti kún fún ìbànújẹ́ tí ayé wa ti kún fún ẹ̀gàn púpọ̀ tá kún fún ẹ̀gàn àwọn onírera lórúkọ Jésù Olúwa òjò ìbùkún rẹ sọ̀kalẹ̀ bàbá òjò ìbùkún rẹ sọ̀kalẹ̀ òjò àánú òjò ìgbédìde òjò ìmúpadàbọ̀ sípò nítorí pé bí òjò ìbùkún bá rọ̀ sọ̀kalẹ̀ tó bá léègùn bá ipá ègún pin lórúkọ Jésù ẹ̀mí mọ́ ẹ̀rọ òjò ìbùkún ń sọ̀kalẹ̀ Olúwa fi àánú rẹ rà wá padà fi àánú rẹ gbé wa ró fi àánú rẹ ṣe wá yẹ fi àánú rẹ pèrà wá padà fi àánú rẹ gbé wa ró gbogbo ọkàn alààyè tó wò mí nílé àbíwọ tó ṣì máa wò mí gbogbo ibi tí ayé rẹ ti wà ní aṣálẹ̀ ó yá ilẹ̀ rẹ kó ní ọ̀rá nítorí pé ilẹ̀ Ísákì ní ọ̀rá Bíbélì sọ pé ó fúrúgbìn sí ilẹ̀ náà ó sì ka ọ̀rọ̀ ọ̀run àbí ẹ̀kọ́ ó ka ọlọ́tún ká lọ́sì ó ka lọ́tún ká lọ́sì gbọ̀gbọ́n kò calculate ọ̀rọ̀ orí yẹn gan ni ó máa calculate jù bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ orí àwọn èyí tí ẹyẹ ojú ọ̀run jẹ tó bàjẹ́ wà bẹ́ẹ̀ tọkàn máa dànù wà bẹ́ẹ̀ Olúwa jẹ́ kí òjò bùkún rẹ̀ ràn sọ̀kalẹ̀ àtàwọn àtẹ̀wò yẹn a ò ní ìbò kan bí ọdún yìí ti ń parí lọ ojú rere Ọlọ́run ló ràn báyìí wá ká ọwọ́ rẹ̀ yóò wà pẹ̀lú wa a ò rí àánú gbà gbogbo àwọn olùjà tó bẹ́ẹ̀ láàrin ìwà àtàwọn aláàánú rẹ̀ ìjà tó bẹ́ẹ̀ láàrin ìwà àtàwọn olórí rẹ tí wọ́n kọ̀ tí wọ́n ràn ọ́ lọ́wọ́ mọ́ nítorí pé ó ya wọn tọ́kọ̀ tí wọ́n ràn ọ́ lọ́wọ́ mọ́ nítorí pé ó gbọ́ràn tọ́kọ̀ tí wọ́n ràn ọ́ lọ́wọ́ nítorí pé ó yọ̀lẹ́ tọ́kọ̀ tí wọ́n ràn ọ́ lọ́wọ́ nítorí pé àmì má jẹ́ mú àwọn bàbá rẹ tí kò láyé rẹ lórúkọ Jésù ọ̀run kó dápa fún ayé rẹ àwọn aláàánú náà ọ̀run kó dáwọn pa fún ayé rẹ lọ ṣe rere lọ rí àánú gbà lọ ṣe rere lọ rí àánú gbà à ń jáde nínú oṣù October à ń wọ ní oṣù November lọ lórúkọ Jésù wàá rí àánú gbà ìdókù kan bí kò parí ìrànlọ́wọ́ àti àánú tí wàá fi ṣe ọdún nínú ayọ̀ àti nínú ìdùnnú tí wàá fi fìyẹ́ fò bí ìdí tí wàá sáré tí kò ní rẹ̀ ọ́ tí wàá rìn tí àárẹ̀ kò ní mú ọ lórúkọ Jésù ọ̀run gbé wọnú ayé rẹ àwọn ìfàmìíràn agbára tẹ̀ nílò ọ̀run kò jáde lórí ìfàmìíràn tẹ̀ fi ní bọ́ sọ́wọ́ àwọn agbénipa àwọn ajínigbé àwọn abayé ẹnjẹ ọ̀run kò jáde lórí ẹ ò ní ayọ̀ inú yóò dùn ayọ̀ wa yóò kún a ò ní ẹ̀rí ayọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù jẹ́ ká láyọ̀ nínú Jésù ọba láyọ̀ ní Jésù ẹnikẹ́ni tó bá ráyọ̀ rẹ̀ gbà bànújẹ́ rẹ̀ yóò sì fò lọ. Wọ́n ṣàgbọ́ orúkọ rẹ̀ gbọ́ wọ́n ṣàgbà orúkọ rẹ̀ gbọ́ kí o sì tún gbẹ́kẹ̀lé kó sì máa dùn tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ bànújẹ́ rẹ̀ yóò sì fò lọ. Hallelujah. Hallelujah. Adúpẹ́ lọ́wọ́ fún ọ̀rọ̀ tó fi fún wa lónìí àti àánú rẹ̀ lórí ayé wa nítorí pé ó wà pẹ̀lú wa. Gbọ́ òjò ìbùkún Ọlọ́run yóò rọ̀ lé ọ lórí o. Bọ̀ bó o bá ti ṣe àwọn nǹkan mẹ́rin yẹn lọ ṣe wọ́n dáadáa àwọn nǹkan mẹ́rin yẹn lọ ṣe wọ́n dáadáa àwọn nǹkan mẹ́rin yẹn lọ ṣe wọ́n dáadáa wàá sì rí i pé wàá rí àánú gbà àkọ́kọ́ ọbẹ̀ má gbàgbé gbọ́ràn sí àṣẹ Ọlọ́run lẹ́nu gbọ́ràn sí àṣẹ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa la yadití nínú ẹ̀mí nínú ara yadití àfẹ́ gba control àkọsẹ́ tó fẹ́ bá wa sọ̀rọ̀ àfẹ́ gbọ́ tínú wa la fẹ́ máa ṣe agídí náà ni àfẹ́ gbọ́ràn tọ̀rọ̀ kékeré wa ti kọjá lára wa báyìí a máa ṣe tó wù wá gidi ni o tẹ fẹ́ rí òjò ìbò kan àfi kó gbọ́ràn sí Ọlọ́run ọ̀gá ògbó lẹ́nu ìyẹn jẹ́ àkọ́kọ́. Ìkejì wà nínú májẹ̀mú Ọlọ́run àwọn bàbá rẹ wà nínú ọjọ́ májẹ̀mú Ọlọ́run àwọn bàbá rẹ wà nínú májẹ̀mú Ọlọ́run àwọn bàbá rẹ Ọlọ́run tó búra fún Ábúráhámù ó ṣiṣẹ́ àṣepé rẹ̀ ní Ísákì ó ti dá sí ọ̀rọ̀ ayé Jákọ́bù wà nínú májẹ̀mú Ọlọ́run àwọn bàbá. Ìkẹta bẹ̀ ni wípé ṣiṣẹ́ ó ní a sọ pé wá máa ṣiṣẹ́ ta ni gbọ́dọ̀ ṣọlẹ̀ nìkan náà sọ pé máa ṣiṣẹ́ lọ máa ṣe ṣọlẹ̀ yìí ọmọ ẹgbẹ́ ṣe àpò ìkórè pọ̀ kò ságbá
ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ onípòpò fúrúgbìn má jẹ́ kọ́wọ́ rẹ̀ yahun. You don't want to pay a price but you want to be blessed. It's not possible. Kò fúrúgbìn kò ṣe 20 naira tó ń fi ní church nìkan ní rúgbìn kò ṣe àwọn 10 naira tó ń filẹ̀ kò ṣe 1,000 tó lọ fi ń bọ́ alàgbà lọ́wọ́ fúrúgbìn fún gbogbo ohun rere gbogbo ìwọ náà wá sí rí i pé ìrànlọ́wọ́ Ọlọ́run ọ̀gá ààbò yóò wà ní ayé rẹ̀ a ó rí àánú gbà a ó ṣe rere àwọn màmá tí wọ́n kààrọ̀ Ọlọ́run fún àwọn Lady Evangelist Ayọ̀túndé Akínsọ́yà àwọn ni Ọlọ́run lò láti kààrọ̀ Ọlọ́run fún wa lórúkọ Jésù àwọn túbọ̀ máa kààrọ̀ Ọlọ́run títí lẹ́yìn lọ́run Deborah Fájẹ́bẹ̀ òun ni Ọlọ́run lò tó dúró sẹ́yìn lọ́run pé kí gbogbo rẹ̀ kó dáradára Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi a ó rí àánú gbà o ẹ wá ṣe onígbọ̀wọ́ ètò Oníyìnrere Síónì 08165537283 nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè nígbàkigbà tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti bí ìlà tọkùn ètò àwọn Kérúbù on FM sọ a ó rí ayọ̀ àti ní dídùn ògo Ọlọ́run alààyè àti ẹwà rẹ̀ yóò wà pẹ̀lú wa títí a ó fi pàdé nígbà mìíràn lórí ètò Oníyìnrere Síónì. ọ̀rẹ́ ayé ké ló já mọ́ ohun asán ni mo mọ̀ sí kò sí àlànà bí Jésù. Aláwo kọ́ lọ́rùn ni oníṣègùn kọ́ lọ́rùn ni.